ẹ̀yin ọmọ Yorùbá ojoojúmọ́ ni à ń gba ìpè káàkiri àgbáyé wọ́n ní ṣé a ti gbàgbé Sunday ọmọ Adéyẹmọ ni owó bàbá Dámì Ìgbòho òòṣà mo ní rárá ojúlówó ọmọ Yorùbá kan tí ó gbàgbé Sunday Ìgbòho òsì symbol of peace akíkanjú ọmọ Yorùbá ni tí ò ṣeé gbàgbé láíláí fún ipa tó ti kó lórí àlàáfíà ìfẹ́ àti ìṣọ̀kan pẹ̀lú tẹ̀síwájú ilẹ̀ Yorùbá ara àwọn ògo wa ní nílẹ̀ ọmọ Odùtọ́dá ìwà ẹni tí ọpọlọ rẹ̀ bá doríkodò ni ó sọ pé Yorùbá gbàgbé Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ ká gbé tọrọ òṣèlú tì ọ̀rọ̀ ìlú là ń sọ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá là ń wí bí èèyàn bá tiẹ̀ fẹ́ gbàgbé èèyàn ṣé Sunday ọmọ Adéyẹmọ lèèyàn gbàgbé àbí ṣé àwọn olóṣèlú jẹgúdújẹrá lèèyàn mọ̀ rántí àwọn olóṣèlú tí wọ́n rántí ilé bàbá wọn láàmú pèlè èèyàn ọjọ́ ẹni tí ó fi gbogbo tó ní kalẹ̀ nítorí àlàáfíà ilẹ̀ Yorùbá ṣe lèèyàn wà gbàgbé títí di ọ̀la ara àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá ní Sunday Ìgbòho ẹni bá ń tanra rẹ̀ ló kù nígbà tí nǹkan le fún ilẹ̀ Yorùbá níjọ́sí èèyàn mélòó la rí Sunday Ìgbòho àti àwọn kọ̀ọ̀kan ní Ọlọ́run lò tí wọ́n gbà wá kalẹ̀ tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá sì ṣe àtìlẹ́yìn fún wọn àwọn kan wá béèrè pé ṣé ọmọ Yorùbá gbàgbé Sunday Adéyẹmọ ni èèwọ̀ tí a bá ń sọ ìtàn ilẹ̀ Yorùbá nílẹ̀ tònítọ́mọ́ á dárúkọ Sunday Adéyẹmọ fúnṣẹ́ rere tó ti ṣe orúkọ rẹ̀ ó ti wọnú ìwé ìtàn aṣojú Odùduwà aṣíwájú fún gbogbo akéwì ní tilétoko ọmọ Yorùbá tó bá jí lójúmọ́ tí ó rántí Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà fún akitiyan rẹ̀ lórí àlàáfíà ilẹ̀ Yorùbá ìkà ènìyàn ni olúwa rẹ̀ kẹ́ni mọ́ ní èèyàn ni àwọn abínú ẹni ni àwọn onímọ̀ tara ẹni nìkan ni ò ní rántí gúdúgúdú méje yàyà mẹ́fà tí Sunday ọmọ Adéyẹmọ ti ṣe lórí àlàáfíà ilẹ̀ ọmọ Odùtọ́dá ìwà irú àwọn ọmọ Yorùbá tá a tún gbọ́dọ̀ gbàgbé wọn láíláí ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ ipa tí àwọn náà ti kó lórí àlàáfíà àti ìṣọ̀kanlẹ̀ Yorùbá kò kéré bẹ́ẹ̀ sì ni gbígbé àṣàlẹ̀ Yorùbá lárugẹ tẹ́ ẹ bá gbàgbé ìtàn aṣojú Odùduwà àwa tún rántí nígboro Èkó níjọ́sí Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n jáde tán wọ́n jà fitafita nítorí kí ìyà ọmọ jẹ̀ràn Yorùbá bàbá yìí kódà wọ́n fi àtìmọ́lé jura àwọn aṣíwájú wa nù àwọn akọni wa nù nílẹ̀ Yorùbá ta ni ó gbàgbé wọn orúkọ wọn ó ti wọnú ìwé ìtàn aṣojú Odùduwà aṣíwájú fún gbogbo akéwì ní tilétoko tá a bá tún wo bàbá Abdulrahim Àdúrànígbà chief imam Yorùbá ṣé ọmọ Yorùbá gbọ́dọ̀ gbàgbé wọn ọ̀rọ̀ rúnrún ni wípé a gbàgbé àwọn akọni wa nílẹ̀ Yorùbá rárá kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọn ò ṣeé gbàgbé chief imam Yorùbá Abdulrahim Àdúrànígbà ọkùnrin ni bàbá yìí ó sì tó gbọngbá sùn lọ́yẹ́ aṣojú Odùduwà ẹ̀túnwó lóyè ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè ojoojúmọ́ láàmú rántí wọn
fún iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe lórí ọ̀rọ̀ Yorùbá. Ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, ìṣọ̀kan àlàáfíà ilẹ̀ Yorùbá ló jẹ wọ́n lógún. Bírú wọn ti pọ̀nù nílẹ̀ Yorùbá tó jẹ́ pé àlàáfíà ilẹ̀ Yorùbá ni wọ́n gbé wọ̀ bí ẹ̀wù. tó aṣojú Odùduwà lórúkọ tèmi, aṣíwájú fún gbogbo akéwì ní tilé toko. Ká tún gbọ́ra wa nígbà míì.